ẹ ní ìrànlẹ̀ débi pé kọ̀ọ̀lẹ́ débi pé wà sí. Bébà. Àtúnbí. Kódà ó dá mi lójú wípé gbogbo ẹ̀yin tí ẹ ti wo apá kìíní sinimá yìí, ẹ ó rí wípé sinimá yìí jẹ́ sinimá eléyìí tó jẹ́ wípé ó kọ́yàn ní ọgbọ́n. Kódà ó jẹ́ ká mọ̀ wípé nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí, òun gangan náà lèléyìí. Ẹ ó rí wípé sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ wípé a lè túmọ̀ rẹ̀ sí ọ̀nà oríṣiríṣi. Nítorí wípé nínú ayé tá a wà yìí náà, ibẹ̀ náà la ti rí àwọn èèyàn kan tó jẹ́ wípé ọ̀tá ni wọ́n jẹ́ fún wa. Ẹ má jẹ́ ká wo sinimá yìí pé sinimá yìí lásán ni o. Sinimá kọ́ o. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé, òun gangan ni a rí yẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣètò fún arákùnrin Abdulkazeem wípé orúkọ tí ó ti ń lò tẹ́lẹ̀ kò gbọdọ̀ lò mọ́, ẹnikẹ́ni ò gbọdọ̀ pé. Ǹjẹ́ ẹ̀yin lérò wípé èèyàn ò sì ní pè ní orúkọ yìí? Àbí báwo gan-an ni kò ní ṣe alábàápàdé àwọn ẹni tí wọ́n mọ̀ rí, tí wọn yóò mọ̀ wípé orúkọ tó ń jẹ́ leléyìí, tó sì jẹ́ wípé wọn kò mọ̀ wípé kò jẹ́ orúkọ tí ó ń jẹ mọ́. Ẹ wo àṣírí eléyìí jẹ́ o nínú ayé, nítorí ẹni tó bá máa jẹ́ èèyàn, àfi kí irú ẹni bẹ́ẹ̀ náà múra. Nítorí wípé ẹ̀gbin tẹ́ rí yẹn, ara àkàbà ọlà ló wà o. Bí èèyàn bá ń bù kó máa ṣọ́ra torí kó má bàá ṣubú. Lẹ́yìn ìgbà tí wọ́n ti parí gbogbo ohun tí wọ́n fẹ́ parí fún Abdulkazeem, tí wọ́n sì ti fún ní ìkìlọ̀ wípé kò gbọdọ̀ jẹ́ orúkọ tí ó ń jẹ́ tẹ́lẹ̀ mọ́ àti wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ ṣèṣì pé ní orúkọ. A rí wípé ó ti la oríṣiríṣi àwọn ohun kan kọjá, pàápàá jùlọ ní ọjọ́ tí kọ́kọ́ fẹ́ gbéra láti máa lọ sí ìlú mìíràn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fún un ní àlàyé wípé kó kúrò ní ibi tí a ti sọ ní orúkọ tuntun yìí láti lè má jẹ́ kó rí àwọn ohun tí wọ́n máa pè ní orúkọ ti tẹ́lẹ̀ yìí. Ṣùgbọ́n ní ọjọ́ náà, a padà rí èèyàn kan tí ó pè lórí fóònù rẹ̀, tí ẹni náà sì pè ní orúkọ yìí tó jẹ́ kí àwọn àjálù, pàápàá jùlọ fóònù tó mú dání láti lè jẹ́ kí fóònù náà bàjẹ́ tí kò sì ní àǹfààní láti ṣe àbí láti pe ẹnikẹ́ni. Nígbà náà, a padà rí wípé Ọlọ́run ọba ṣẹ̀ padà ṣí ọ̀nà fún un, eléyìí tó jẹ́ wípé ó padà rí oore ọ̀fẹ́ láti lè jẹ́ kí ó rí fóònù náà tún ṣe, tí ó sì padà mú ìrìn sí ẹsẹ̀ rẹ̀ láti tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé rẹ̀. Gẹ́gẹ́ bá ṣe mọ̀, báwo ló ṣe fẹ́ jẹ́ níbi tá a wà, tá a ní ṣe pàdé ẹni tá a mọ̀ rí àbí ẹni tí yóò mọ̀ wá rí. Bẹ́ẹ̀ ni Abdulkazeem ṣe ń bá ètò ilé ayé rẹ̀ lọ, tí Ọlọ́run Elédùmarè fi jẹ́ kó pàdé arábìnrin kan eléyìí tí Kazeem ń polówó omi fún, tí ó sì mọ̀ wípé arábìnrin yìí gan-an ni ẹni tó jẹ́ olórí ilé iṣẹ́ omi tí ó ń polówó fún. Inú arábìnrin yìí dùn, ó sì fún ní káàdì rẹ̀ wípé kó wọ̀ òun wálé. Ṣùgbọ́n kété tí Abdulkazeem tó wá arábìnrin yìí lọlé, kí ló tún ṣẹlẹ̀? Níṣe ló tún ṣalábàápàdé arákùnrin kan tí wọ́n ti jọ gbé ìlú tẹ́lẹ̀, tí ìyẹn tún sì pè ní orúkọ yìí, tí eléyìí tún ṣe okùnfà ìfàsẹ́yìn fún un, tí ó fi lè jẹ́ kí ó rí àánú gbà lọ́wọ́ arábìnrin tó ní ilé iṣẹ́ omi yìí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Abdulkazeem padà bá ọ̀rọ̀ ilé ayé rẹ̀ lọ títí. Ohun tó wá ṣe ni láàánú jù nínú sinimá yìí ni, a ó rí wípé àáfàá eléyìí tó wà níbi tí wọ́n ti ń sọ ní orúkọ tuntun ni Kazeem tún ṣalábàápàdé nígbẹ̀yìn apá kìíní sinimá yìí o. Tí ó sì mọ̀ wípé wọn kò gbọdọ̀ pé ní orúkọ ti tẹ́lẹ̀, tó jẹ́ wípé orúkọ yìí ló fi pè é. Nínú ayé tá a wà yìí, ọ̀tá wà ń bẹ, àti là àti jẹ́ èèyàn láyé. Ọ̀nà tó lọ́ ni, ọ̀nà tó jìn ni, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, òun náà ni ò fẹ́ kí ìlọsíwájú kó dé bá èèyàn. K'Ọlọ́run ṣọ́ wa ní ọwọ́ ẹni tó ń ṣọ́ wa, eléyìí tí a ò ṣọ́. Ìtàn yìí, iṣẹ́ takuntakun ni Yetunde Barnabas ṣe, pàápàá jùlọ ẹni tó jẹ́ olùdarí iṣẹ́ yìí, Ọlábọ̀dé Sharafadeen. Kódà iṣẹ́ takuntakun òun ló ṣe. Gbogbo àwọn òṣèré tí wọ́n wà nínú iṣẹ́ yìí ni wọ́n ṣe iṣẹ́ takuntakun, nítorí wípé báwo ni sinimá yìí ṣe rí lójú tiyín? Níṣe ni sinimá yìí dàbí wípé ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé gangan. Níṣe ló dàbí wípé ohun tó ń ṣẹlẹ̀ láàárín àwa ọmọ ènìyàn, ohun gangan leléyìí. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn ìgbà tí wọ́n pè ní orúkọ yìí, nǹkan tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa dàrú. Kí làwa wá lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí? Ǹjẹ́ Abdulkazeem, ǹjẹ́ ó máa borí gbogbo àwọn àjálù yìí? Ǹjẹ́ ó máa padà jẹ́ èèyàn? Ǹjẹ́ gbogbo àwọn àjálù yìí yóò dẹ́kun bí? Rárá o, àìtíì mọ̀. Ó di inú apá kejì Àtúnbí, eléyìí kí a tó mọ̀. Ẹ wo, kété tí apá kejì sinimá yìí bá ti jáde, a ó máa fi tó yín létí ní orí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni a ó sì máa sọ ibi tí ẹ ó ti máa rí wò. Ẹ
ẹ ó ti máa rí gbọ́ fún yín. Àtúnbí iṣẹ́ takuntakun ni. Ẹ wò ó, ẹ jẹ́ ká kí ẹni tó ń ṣe iṣẹ́ yìí, bẹ́ẹ̀ sì ni kí á kí gbogbo àwọn òṣèré eléyìí tí wọ́n kópa nínú iṣẹ́ yìí. Ìtàn tó kọ́ni lọ́gbọ́n ni. Bẹ́ẹ̀ ni ìtàn tó kọ́ni bí èèyàn ṣe máa gbé ilé ayé tí èèyàn á sì sá fún àwọn tó yẹ ká sá fún. Kí ni yóò gbẹ̀yìn Kazeem? Ǹjẹ́ Kazeem yóò làlùyọ? Ǹjẹ́ ọ̀rọ̀ rẹ̀ kò ní dàbí ejò tó kọjá lórí àpáta eléyìí tí kò námì? Ẹ wo, ẹ má gbàgbé láti tẹ comment yín sí orí comment section. Ohun tí ẹ̀yin bá lérò pé yóò padà ṣẹlẹ̀ sí arákùnrin yìí, àbí ọ̀rọ̀ ìgbésí ayé ò ní padà lójútùú ni. Bẹ́ẹ̀ ni kí ẹ sì má gbàgbé láti bá wa share kété tí àwọn eré Yorùbá eléyìí tó kọ́ni lọ́gbọ́n gẹ́gẹ́ bí nǹkan àwòtán yìí tó bá jáde. Orí ìkànnì yìí náà la ó ti máa fi tó yín létí. Ẹ ṣé púpọ̀ nígbàkúùgbà, ẹ máa bá wa kálọ.